Ìyàtọ̀ láàrin ẹlẹ́bọ, adẹ́bọ, asẹ́bọ àti ajẹbọ. Àwọn wo là ń pè ní ẹlẹ́bọ? Àwọn wo ni adẹ́bọ? Àwọn wo ni asẹ́bọ? Àwọn wo ni ajẹbọ? Kí ni à ń pè ní ẹbọ? Ẹbọ ni nǹkan tí a pèlò, yálà nǹkan jíjẹ, yálà nǹkan tá ò lè jẹ, tá a fi tọrọ nǹkan tó ń dùn wá lọ́wọ́ àwọn ẹni ẹ̀sà tí Olódùmarè dá sílé ayé. Yálà ó lè jẹ́ ohun tí a pèlò jọ ní ẹ̀kọ, ewúrẹ́, òbídìẹ, nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, eku, ẹja. Nǹkan báwọn tí a ṣe, tí a pèsè rẹ̀, tí babaláwo bá wá rú ẹbọ òun, ẹbọ nu. Ẹbọ lè jẹ́ ọ̀nà pé kí èèyàn mú nǹkan tí èsè jíjẹ kí èèyàn lọ rèé bùn ẹnìkan tí ò ní, èèyàn ṣẹbọ ni. Kí ni ohun tí à ń pè ní ẹbọ? Ẹbọ dàbí lẹ́tà tá a fi sínú àpò ìwé tó jẹ́ pé tó bá dé ọ̀dọ̀ ẹni tá a fi ránṣẹ́ sí, tó bá tú wò ní ó tó mọ ìtumọ̀ ohun tí a kọ sínú ẹ̀, ní ó tó mọ irúfẹ́ nǹkan tí ń bẹ nínú àpò ìwé òun. Ẹbọ ká gbé láti bí tí a bá pa ẹran sífá, a pa ẹran sí Ògún, a pa ẹran sí Ọbàtálá, a ṣe oúnjẹ, a gbé jáde fún àwọn èèyàn jẹun lóríṣiríṣi bó ṣe wù wọ́n, ẹbọ la ṣe. Ẹbọ ó dàbí pé ká ṣe àkójọpọ̀ káwọn èèyàn wá kí wọ́n wá jẹ. Ẹbọ ni bí àwọn ẹlẹ́sìn òdìkejì wa wọ́n á sọ pé àwọn ń ṣe sàárà, wọ́n sọ pé àwọn ń lọ síbi sàárà, àwọn ń ṣe sàárà. Kò sí sàárà ní èdè Yorùbá. Ẹbọ ni ẹbọ jẹ́. Ẹbọ tún jẹ́ ọ̀nà kan pàtàkì tí àwọn babaláwo mọ́ bá wa rú, tó yẹ pé a lọ rè dáfá àbí ẹni tó ń dá òòṣà ni tó ń dẹ́ndínlógún, a lọ rè ṣe ẹyẹmí wò. Wọ́n ní kẹ́ ẹ rúbọ, kẹ́ ẹ sì tutù ń bẹ̀. Ẹbọ nu. A kó nǹkan jọ, a lọ rè bùn ẹni tí ò ní, asẹ́bọ ni. Oríṣiríṣi ẹbọ ló wà. Oríṣiríṣi ẹbọ ló wà ní ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀, ṣùgbọ́n ohun tí à ń pè ló yàtọ̀. Ẹbọ sì lẹbọ ń jẹ́.